dédé àsìkò yìí àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀ ẹ kábọ̀ sí ìkànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé náà ló ń dé sí etí ìgbọ̀nyín ká tó mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹ gbọ́ kókó inú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti kéde pé àwọn ti fi igi gún ètò ìrànlọ́wọ́ kan tó jẹ́ ti àwọn ọ̀dọ́ lórílẹ̀-èdè Nàìjíríà. Ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà tí orílẹ̀-èdè Nàìjíríà ló ti fi ọjọ́ àná ṣe àgbéyẹ̀wò àbádòfin owó tó kéré jù lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn akọrin ìjọ CAC Òkè Ìgàn ti ìlú Àkúrẹ́ ìpínlẹ̀ Oǹdó ló ti mórí bọ́ lọ́wọ́ àwọn ajínigbé. Arábìnrin kan rèé ẹni tí ó jẹ́ ẹni ọdún mẹ́rìndínláàádọ́rùn-ún ni ó ti sọ di mímọ̀ wípé afọ́jú oníṣègùn ìbílẹ̀ kan ló ti gbá òun. Àjọ tó ń rí sí egbògi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà NDLEA ni wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn ti dá iléeṣẹ́ ọlọ́pàá lóhùn lórí ohun tí wọ́n béèrè fún lórí ọ̀rọ̀ olóògbé olórin tàkásùfè Mohbad. Lẹ́ka ti ròyìn ilẹ̀ òkèrè àwọn adarí ológun tí wọ́n dìtẹ̀ gba ìjọba lórílẹ̀‐èdè Niger ló ti kéde wípé àwọn ti mú àdínkù bá ètò ìṣúná ti ọdún 2023 ní orílẹ̀‐èdè náà. Lákòótán ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Saudi Arabia ló ti fi léde orúkọ àwọn agbábọ́ọ̀lù 31 tí yóò máa lò láti kojú orílẹ̀-èdè Nàìjíríà. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lápàbẹ̀ ẹ má gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa wò lọ́lọ́kan òjọ̀kan bí a bá ṣe múlẹ̀ bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Samuel Owóyẹmí lórúkọ tèmi ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ló ti kéde pé àwọn ti fi igi gún ètò kan tí wọ́n pè ní N-Power gẹ́gẹ́ bí alákòóso fún ọ̀rọ̀ ìgbé ayé ìrọ̀rùn àti àdínkù bá ìṣẹ́ àti òṣì lórílẹ̀-èdè Nàìjíríà Pẹlú ṣe fìdí rẹ̀ múlẹ̀ lórí ètò kan tó ti fi ara hàn lónìí ó ní ìgbésẹ̀ náà ló wáyé látàrí àwọn kùdìẹ̀kudiẹ tó wà lábẹ́ ètò náà àti pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí lórí ṣíṣe owó ètò náà ní ìṣekúṣe bákan náà ó ní àwọn kan lọ́kàn gba owó náà láì lọ síbi ojúṣe wọn lábẹ́ ètò náà bákan náà àwọn kan ló ti fi ètò náà sílẹ̀ láti ìgbà ìwẹ́sẹ̀ tí wọ́n sì ń gba owó náà di ọjọ́ òní bẹ́tà wá sọ di mímọ̀ sí iwájú wípé àwọn ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí tó nítumọ̀ láti mọ ibi tí ó kù sí lórí ètò náà àti pé àwọn fẹ́ mọ àwọn ènìyàn tó kù lábẹ́ ètò ìrànlọ́wọ́ fún àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà tí wọ́n pè ní N-Power. Ilé ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà ló ti fi ọjọ́ àná ṣe àgbéyẹ̀wò àbádòfin owó tó ṣe ti àwọn òṣìṣẹ́ èyí tó kéré jù lẹ́ka ti ìjọba kẹta orílẹ̀-èdè Nàìjíríà níbàámu owó níná láti mú ìdàgbàsókè bá ìgbé ayé ìrọ̀rùn àwọn òṣìṣẹ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ìgbésẹ̀ tó wáyé láti ọwọ́ alága tó ń rí sí ìgbaniwọlé àti ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ ìyẹn aṣòfin Ticket Plank nínú àtẹ̀jáde pé àwọn ṣe ìlérí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pé wọn yóò mú ọ̀rọ̀ ìgbé ayé ìrọ̀rùn àwọn òṣìṣẹ́ lọ́kùnkúndùn lórílẹ̀-èdè Nàìjíríà láti fi gbogbo ohun tí ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ wọn láti fi gún síbi tó bá nítumọ̀ àti láti fi gbógun ti ìṣẹ́ àti òṣì lórílẹ̀-èdè Nàìjíríà nípa sísan owó òṣìṣẹ́ tó kéré jù èyí tí wọ́n pè fún láti bu omi rin ìlànà iṣẹ́ dáradára èyí tí wọ́n ṣe káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Àjọ tó ń gbógun ti egbògi olóró lórílẹ̀-èdè Nàìjíríà NDLEA ló ti sọ di mímọ̀ pé àwọn ti fèsì sí ìbéèrè iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó lórí ọ̀rọ̀ tó gbilẹ̀ lórí ẹ̀rọ ayélujára pé àwọn ti kọ̀ láti fi ọ̀rọ̀ kan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀
olórin takasúfè ìyẹn ìlérí olúwa alọ́ba Mohbad ránṣẹ́ sí àwọn ọ̀sọ́dì mímọ̀ sí iwájú wípé ọjọ́ tí ń ṣe ọjọ́ kan ni àwọn fi ọ̀rọ̀ yìí ránṣẹ́ gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti ṣe béèrè fún nígbà tí wọ́n tún wá mẹ́nuba ọ̀rọ̀ náà níbi tí wọ́n ti ń jábọ̀ ibi tí ọ̀rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ ikú Mohbad láti ẹnu ẹni tí ń ṣe alábòjútó fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Ìdòwú Owónúwà ṣe mẹ́nuba ọ̀rọ̀ náà nígbà náà ti wá sọ ọ́ di mímọ̀ wípé ibi tí ọ̀rọ̀ dé dúró lórí ọ̀rọ̀ ikú Mohbad ń pé àwọn ṣì ń retí èsì láti ọ̀dọ̀ àjọ NDLEA agbẹnusọ fún àjọ NDLEA ìyẹn Fẹ́mi Babáfẹ́mi sọ di mímọ̀ pé àwọn fi ìdáhùn sí ìbéèrè iléeṣẹ́ ọlọ́pàá lọ́jọ́ 28 oṣù kẹsàn-án ọdún yìí nípasẹ̀ ọkọ̀ òfurufú èyí tí ó ń bọ̀ ní ìlú Èkó láti fi hàn pé àwọn mú ọ̀rọ̀ náà lókùnkúndùn lórílẹ̀‐èdè Nàìjíríà bákan náà ni wọ́n sọ di mímọ̀ sí iwájú lápá ọ̀dọ̀ tiwọn wípé àwọn kò ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ikú Mohbad gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń fi léde ṣáájú lápá ọ̀dọ̀ àjọ tó ń gbógun ti ìwà àṣìlò oògùn àti egbògi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà NDLEA. Àwọn akọrin ìjọ CAC Òkè Ìgàn ti ìlú Àkúrẹ́ ìpínlẹ̀ Oǹdó ló ti gba òmìnira lọ́wọ́ àwọn ajínigbé ní ìrọ̀lẹ́ ọjọ́bọ̀ ọ̀sẹ̀ yìí lẹ́yìn tí mọ̀lẹ́bí wọn san owó tó tó mílíọ̀nù 50 náírà fún àwọn ajínigbé náà. Àwọn akọrin yìí ni wọ́n jí gbé ní agbègbè Ẹlẹ́gbẹ̀ká ìjọba ìbílẹ̀ Òsè ní ìpínlẹ̀ Oǹdó lásìkò tí wọ́n rìnrìn àjò lọ sí ìlú Ifọ̀n lójú ọ̀nà márosẹ̀ Bìní sí Àkúrẹ́ lọ́jọ́ Ẹtì Friday tó kọjá. Níbẹ̀ ló ti dá wọn lọ́nà tí wọ́n sì tò wọ́n lọ́wọ̀wọ́ lọ sí inú igbó. Níbẹ̀ ni àwọn 8 ti mórí bọ́. Adarí ìjọ CAC Odúbánjọ pásítọ̀ Benjamin Àkàndé ló dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún òmìnira àwọn akọrin ìjọ náà nígbà tí wọ́n ti kó gbogbo wọn lọ sí ilé ìwòsàn fún ìtọ́jú tó péye. Arábìnrin ẹni ọdún mẹ́rìndínlọ́gọ́rùn-ún 86 years ló ti ń fi igagbága pẹ̀lú afọ́jú oníṣègùn ìbílẹ̀ kan lórí ọ̀rọ̀ mílíọ̀nù 19 náírà tó fi gbá ìyá náà lórí pé ó fẹ́ ìwòsàn fún ọmọ rẹ̀ tó fi mọ́ ṣíṣe ètùtù ọlà fún obìnrin ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Alimot ló ní ọmọ 15 ni òun bí ṣùgbọ́n ikú gba àwọn ọmọ náà kú 3 péré lọ́wọ́ rẹ̀. Lára àwọn ọmọ náà ni àìsàn ti dá dùbúlẹ̀ lọ́dún tó kọjá. Lórí èyí ló bá lọ sí ọ̀dọ̀ ẹni tí ó jẹ́ afọ́jú oníṣègùn ìbílẹ̀ nígbà tí ó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ lórí ètò kan lórí ẹ̀rọ tó ń gbóhùn sí afẹ́fẹ́ ìyẹn rédíò. Níbẹ̀ ló ti wá lọ sí ilé rẹ̀ tó wà ní Mòwe níbi tí ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé ní arábìnrin yìí ti sọ di mímọ̀ wípé báyìí oníṣègùn ìbílẹ̀ yìí ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Owólabí Adéfẹ́mi tí gbogbo èèyàn mọ̀ sí Òjúnù ló ṣe gba owó ní kékèké tó fi pé iye tó fi tó mílíọ̀nù èyí tó gbà lọ́wọ́ rẹ̀ tó jẹ́ owó rọ̀gbùrọ̀gbù. Bákan náà ló ṣe bẹ́ẹ̀ ló ṣe ìjàmbá ara ní olùwọ̀n ní jìbìtì ara àti jìbìtì owó gẹ́gẹ́ bí ẹni yìí ti ṣe fi léde fún àwọn tí ọ̀rọ̀ náà kàn wípé lórí ọ̀rọ̀ ìwòsàn ọmọ rẹ̀ àti ètùtù ọlà tí wọ́n fẹ́ ṣe fún ló bá òun dé ọ̀dọ̀ afọ́jú oníṣègùn ìbílẹ̀ yìí. Ìròyìn ilẹ̀ òkèrè àwọn adarí ológun tí wọ́n dìtẹ̀ gba ìjọba lórílẹ̀‐èdè Niger ló ti kéde pé àwọn ti mú àdínkù bá ètò ìṣúná orílẹ̀‐èdè tí ọdún yìí ní oṣù méjì sẹ́yìn nígbà tí wọ́n ti gba ìjọba tí wọ́n fi ipá gbàjọba lórílẹ̀‐èdè Niger. Ṣáájú ni orílẹ̀‐èdè náà ti wà lára àwọn orílẹ̀‐èdè lágbàáyé tí wọ́n kù ṣẹ́jú ṣùgbọ́n ní báyìí gbogbo nǹkan ló ti ń lọ déédéé lọ́dọ̀ wọn ní orílẹ̀‐èdè Niger lẹ́yìn tí wọ́n gba ìṣèjọba lọ́wọ́ ẹni tí ń ṣe ààrẹ àná Mohammed Bazoum ní lọ́jọ́ 26 oṣù kẹfà ọdún tí a wà yìí. Ètò ìṣúná orílẹ̀-èdè Niger ni wọ́n ti dá sí méjì pẹ̀lú ìdá 40 gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fi léde nínú àtẹ̀jáde. Wọ́n sọ di mímọ̀ sí iwájú pé ìṣèjọba orílẹ̀-èdè Niger tí àwọn ọmọ ológun darí lọ́wọ́ báyìí ṣáájú ni wọ́n ti yan ẹnìkan tí ó jẹ́ alákòóso Ali Lemenzen
pẹ̀lú ọ̀rọ̀ ìkìlọ̀ fún pé kò gbọ́dọ̀ ṣe àṣìṣe kankan nínú ètò ìṣúná ọdún yìí níbàámu láti mú ọ̀rọ̀ owó ètò ààbò àti owó àwọn òṣìṣẹ́ lórílẹ̀‐èdè náà lókùnkúndùn. Lákòótán ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Saudi Arabia Roberto Mancini ló ti fi orúkọ àwọn agbábọ́ọ̀lù mọ́kànlélọ́gbọ̀n léde tó fẹ́ lò kojú orílẹ̀-èdè Nàìjíríà níbi ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ tó fẹ́ wáyé lọ́jọ́ Ẹtì Friday ọjọ́ 13 oṣù kẹwàá ọdún yìí. Ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ló máa jẹ́ ìgbà kejì tí orílẹ̀-èdè Saudi Arabia àti orílẹ̀-èdè Nàìjíríà yóò máa kojú ara wọn lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá. Bákan náà ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ni wọn yóò máa kojú orílẹ̀-èdè Mali ní ọjọ́ 17 oṣù kẹwàá ọdún yìí. Akọ́nimọ̀ọ́gbá Mancini ló fẹ́ fi ìfẹsẹ̀wọnsẹ̀ méjì yìí ṣe ìgbáradì fún àwọn agbábọ́ọ̀lù rẹ̀ fún ìdíje Asian Cup èyí tí yóò máa wáyé nínú oṣù kínní ọdún tó ń bọ̀ lórílẹ̀-èdè Qatar. Bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti ìkànnì amóhùnmáwòrán BGI TV ká tún máa lọ ẹ gbọ́ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti fi òfin de ètò kan tí wọ́n pè ní ètò N-Power èyí tí wọ́n fi ṣe ìrànlọ́wọ́ fún àwọn ọ̀dọ́ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà nípa kíkéde wípé àwọn ti fi igi gún ètò náà lásìkò yìí. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin orílẹ̀-èdè Nàìjíríà ló ti fi ọjọ́ àná ṣe àgbéyẹ̀wò owó tó kéré jù èyí tó jẹ́ ti àwọn òṣìṣẹ́ lẹ́ka ti ìṣèjọba kẹta lórílẹ̀-èdè Nàìjíríà. Àwọn akọrin ìjọ CAC Òkè Ìgàn ti ìlú Àkúrẹ́ ìpínlẹ̀ Ondo ni wọ́n ti gba òmìnira lọ́wọ́ àwọn ajínigbé lẹ́yìn tí wọ́n san owó ìtúsílẹ̀ wọn. Bákan náà arábìnrin kan ìyá àgbà ni ó ti sọ di mímọ̀ wípé oníṣègùn afọ́jú ìbílẹ̀ kan ló ti gbá òun tọmọtọmọ. Bákan náà àjọ tó ń gbógun ti egbògi olóró lórílẹ̀‐èdè Nàìjíríà ni wọ́n ti fi ọ̀rọ̀ léde wípé àwọn ti fi ìdáhùn sí ìbéèrè iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Èkó èyí tí wọ́n béèrè fún lórí olórin tàkásùfé ìlérí olúwa alọ́ba tí gbogbo èèyàn mọ̀ sí Mohbad. Lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè àwọn ọmọ ológun tí wọ́n dìtẹ̀ gba ìjọba lórílẹ̀‐èdè Niger ni wọ́n ti mú àdínkù bá ètò ìṣúná orílẹ̀‐èdè Niger pẹ̀lú ìdá 40. Lákòótán ìròyìn eré ìdárayá akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Saudi Arabia ló ti fi orúkọ àwọn agbábọ́ọ̀lù mọ́kànlélọ́gbọ̀n léde tí wọ́n yóò máa kojú orílẹ̀-èdè Nàìjíríà. Bí ó ti mọ rèé fún ìròyìn àgbáyé láti ìkànnì amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ Facebook gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí Instagram gbàgede ìmọ̀ _22 lórí YouTube bàbá gbàgede ìmọ̀ TV là ń jẹ́ lórí YouTube. Bákan náà àyè ṣí sílẹ̀ láti subscribe láti máa rí àwọn ètò ọlọ́kọ̀ ojú kan bí a bá ṣe múlẹ̀. Àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV. Samuel Owóyẹmí ló ti mú ìròyìn àgbáyé náà wá sí etí ìgbọ̀nyín. Ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa, ẹ ṣé bí ẹ ti ń wò wá, àwa la ó máa ṣe nǹkan ò ní ṣe wá o. Ire kàbìtì àsìkò ìsinmi òpin ọ̀sẹ̀.